tálákà tí ń bọ́ lọ́rọ̀ jà ẹ̀sìn ara rẹ̀ ní í ṣe. Èmi ò jà ṣùgbọ́n mo fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́. Muyideen, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Muyideen Agbala Gabriel. Mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún mi. Mo dẹ̀ ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì Agbala Gabriel fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tẹ́ ṣe fún mi àti donation tẹ́ ṣe fún mi ní gbogbo ìgbà tí mo nílò donation mi. Nígbà náà lọ́wọ́ mo dúpẹ́ mo mọ̀ lóore o. Mi ò kì í ṣe aláìmoore o. Mi ò dẹ̀ kì í ṣe abáramóore jẹ. Ọmọ 40 years tèmi yé mi àmọ́ ọjọ́ rẹ̀ ò tí ì tó.